ètò ni ètò wa òṣèré ọ̀sẹ̀ yìí tọ́lóyìnbó ń pè ní Artist of the Week. IPMI agbétò yìí kalẹ̀ láti fi mọ rírì àwọn òṣèré tán wà láyé tó sì ti kópa ribiribi nídìí iṣẹ́ tíátà, celebrating our living legends both young and old. Lénìí, àgbà ọ̀jẹ̀ òṣèré adẹ́rìn-pòṣónú tọ́lóyìnbó ń pè ní comedian lálejò mi tó ti wà nídìí iṣẹ́ òṣèré. Ó ti lé ní 50 ọdún tọ́lóyìnbó ń pè ní 50 years. Ó sì ní ìdí pàtàkì tí mo fi gbé wọn gẹ́gẹ́ bí àlejò lórí ètò wa òṣèré ọ̀sẹ̀ yìí. Ta wá ní àlejò mi? Orúkọ àlejò mi ni Sunday Ọmọbọ́láńlé tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Aluwe'S ọmọ ìyá Láró tàbí Aluwe'S. IPMI, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ètò nísànsán. Àbí Sunday Ọmọbọ́láńlé lọ́jọ́ kìíní oṣù kẹwàá ọdún 1954. Ọmọ ìlú Ìlọ́ra nípínlẹ̀ Ọ̀yọ́ ni Aluwe'S jẹ́. Tá a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ tíátà lénìí, Aluwe'S jẹ́ àgbà ọ̀jẹ̀ tó ń takọ́ ní òṣèré. Yàtọ̀ sí pé wọ́n jẹ́ adẹ́rìn-pòṣónú tọ́lóyìnbó ń pè ní comedian. Wọ́n jẹ́ olùkọ̀tàn tọ́lóyìnbó ń pè ní scriptwriter, olóòtú tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí producer àti adarí sinimá tọ́lóyìnbó ń pè ní director. Kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n dátọ́ mi. ṣé ta lè ń bá sọ ẹ dọ̀bálẹ̀. ẹ má yìnbọn ẹ má yìnbọn ẹ má yìnbọn ẹ má yìnbọn. babalẹ̀ ẹ dọ̀bálẹ̀ ẹ dọ̀bálẹ̀. kọ́lá wọlé ni ọmọ àjọrí wí. àbú ọmọ ọ̀tẹ̀pẹ́. bàmí èmi ni. bàmí àgbà oyè. ọmọ náà wọ́n rán sí náà. ẹ̀yin níjọba rán pé kí a mú wá. mú mú ẹ̀wẹ̀ àwọn kan mọ̀ ní káwá rí yín lábàá ní káwá yọjú sí yín ni o. èmi ẹni rédíò ń pariwo kó n fẹ́ rí mi. wọ́n á ní kí n lọ fíra mi hàn wọ́n. bá mi ẹnìkan ọ̀wẹ́ nìkan àwa ní kákan wá farapamọ́ sọ́dọ̀ ẹ̀yin bàbá wa àgbẹ̀ ní kẹrù wa lágbára kẹsì wá jiná tí wọ́n bá mú bá jiná tù tí wọ́n rọ̀ sí wa láyà káfáyà tìbọn kọ́mọ ṣe kẹ̀mú ìkẹ̀mú 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 ìta ní ká wá sí lọ́dọ̀ yín nù. gbẹ́nu ẹ sọ́n bí. wọn ròyìn lágbára ńgbà wọn bá gbá wọn ẹ̀bà wọn mọ̀ gbẹ́ ọmọ ẹlẹ́bàjọ́ jẹ́ wọn ó yóò tán wọn ó dọ̀kọ̀ olóúnjẹ ni. ẹ̀yin yìí àpọ̀n ilé yìí tẹ́ mẹ́ gé ajẹ́. ebi gbogbo ẹ̀yin ọmọ abayí ti ń bẹ ń bi iṣẹ́ ọlọ́pàá káàkiri náà lẹ́ mọ́ rè táṣìírí gbogbo táwọn àgbẹ̀ bá sùn. rárá bàbá àwakọ̀ ẹ fura ni ìjọba ọmọ gbẹjọ yẹn kò gbẹgbòrò mọ ntàgbẹ kan ṣe ń kọ̀rọ̀ yàrá rẹ̀ bí náà baláwo kì í gòkè odò àwọn àgbẹ̀ ara yín náà ni wọ́n á ṣàṣírí yín fáwọn ọ̀gá ọlọ́pàá kódà ọkùnrin kan báyìí Ọládòyè àti Àró wọn ni wọ́n wá ṣàṣírí fáwọn ọ̀gá ọlọ́pàá àwakọ̀ Ládòyè. bá mi àgbà oyè bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń bẹ lágọ̀ọ́ wa tí wọ́n ń jẹ búrẹ́dì àtàkàrà. ìkan jẹ dùndú àtẹwà lọ nísìn. ẹwù bàbá ẹwà ẹyẹ fún aláàyè ẹwù ẹ jẹ́ ká ṣọ́ ara wa gidigidi o ká má fi iná sórí òrìlé sùn ẹ wo àwọn ará bíi ó lè jẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n o ká máa tú àṣírí ara wa fún ayé rí. táwọn ilé ìbá wa kọjá àyè wọn ò fi kú sí ìfàjẹ́ ní. ọ̀sán fẹ́ bá kéwèé ni. ìrọ̀ ní tí wọ́n wí ní pé ẹ mọ̀ sọ òògùn fún ọ. n tí wọ́n nà wọ́n ń tẹ́wìrì èèpọ̀ tẹnu ẹ̀ lẹ̀ ni. ọ̀tẹ̀ bàbá. ẹ bá ẹ wá sí ìmọ̀dé. bá mi àgbà oyè bá mi kékeré pátápátá. mo rí i pé àwọ̀ ọmọlúàbí ń bẹ lára yín ẹ fẹ́ ká mú yín bí ọmọ bẹ́ẹ̀ mọ̀ pé ẹ ní bàbá. ẹrú mi. fara balẹ̀ kánimọ́dọ̀. bàbá àkúnbọ̀dà ọ̀yà gbọ́rùn ẹ̀ sí i. o máa ń bẹ. aṣọ tó ti gbogbo rẹ̀. o máa ń bẹ. mo dòdìdẹ lójú lọ́wọ́ àwọn bàmí àgbẹ̀. lórí ẹ̀ sí. olórí burúkú ni kẹ ẹ jẹ ká kẹ ẹ mẹmu kẹ ẹ fẹ́ bí olóbìn kẹ ẹ ta tẹ́tẹ́lẹ̀ ń fowó kẹ ẹ tiẹ̀ dámọ̀ nǹkan tó. ọ̀yà ẹ̀sọ́ lábà gbádùn ẹ̀sọ́ lábà àṣé òfìfo làwọn ẹ̀sọ́ lábà ẹ̀sọ́ lábà. ńgbà tí bọ́ọ̀lì lọ́rùn rẹ̀ àlẹ́yìn mọ́ ẹ̀sọ́ lábà ẹ̀sọ́ lábà.
báwo ni Aluwe ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà gan-an? ẹ jẹ́ ká yànnàná ẹ̀ kó lè yẹra wa. ìfẹ́ Aluwe síṣẹ́ tíátà bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tó ń wo eré kan tí àkọlé rẹ̀ jẹ́ gbẹ́kúdè, eléyìí tí wọ́n ṣe àfihàn ẹ̀ ní NTA Channel 10 lọ́dún náà lọ́hùn-ún. àwọn akẹ́kọ̀ọ́ lọ́gbà fásitì Ilé-Ifẹ̀ náà ṣeré ọ̀hún nígbà náà. nínú ìwádìí wa ẹgbẹ́ òṣèré orí olókun ló dàpọ̀ ṣeré náà nígbà náà. tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí, Papi Luwe ń kọ́ṣẹ́ bí a ṣe ń ta oògùn, nǹkan tó lóyìnbó ń pè ní apprentice pharmacy assistant, gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nínú ìtàn. láti bẹ̀ ni Papi Luwe ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré Òjó Ládípọ̀ Theatre Group níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọdún 1970. ẹ wo níbi tá a dé yìí, ẹ jẹ́ kí n sáré yàbàrà Adébáyọ̀ Sàlámì tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Ọ̀gá Bello, màmá wa Lánrè Hassan tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Ìyá Àwẹ̀rò. àwọn òṣèré méjèèjì tí mo dárúkọ yìí jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèré Òjó Ládípọ̀ Theatre Group. ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ orúkọ ẹgbẹ́ yìí ló ń jẹ́ Young Concert Party. lẹ́yìn náà yí orúkọ náà padà sí Òjó Ládípọ̀ Theatre Group. nígbà tó yá orúkọ ẹgbẹ́ yìí yí padà sí Àwàdà Kẹ́ríkẹ́rí Theatre Group tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. olùdarí ẹgbẹ́ náà Òjó Ládípọ̀ tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí bàbá mi òró ló kù lọ́dún 1978. lẹ́yìn náà ni Ọ̀gá Bello bẹ̀rẹ̀ sí ní tukọ̀ ẹgbẹ́ náà, ṣùgbọ́n níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹgbẹ́ bàbá mi òró, ìyá mi òró Sábìtù, Adébáyọ̀ Sàlámì àti Lánrè Hassan màmá Àwẹ̀rò náà bẹ̀rẹ̀ ẹgbẹ́ náà kó tó di pé Papi Luwe darapọ̀ mọ́ wọn. nígbà tí Papi Luwe darapọ̀ mọ́ ẹgbẹ́ náà ó sì ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ṣẹ́ níbi tá a ti ń ta oògùn. ṣùgbọ́n lọ́jọ́ kan ni bàbá mi òró sọ fún Papi Luwe pé kó mú kan nínú iṣẹ́ tíátà àti iṣẹ́ oògùn tó ń kọ́. bí Papi Luwe ṣe fi iṣẹ́ ìkọ́ṣẹ́ oògùn sílẹ̀ nìyẹn tó sì yan iṣẹ́ tíátà láàyò. IPMI mò ń bọ̀. Second, more listen. So go. Don't. I'm already asking. Check. Yóò kò mú wà kí lórí òkè ló ti máa bá mi sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ààrẹ donílé gogoro wà á dìde ọ̀pọ̀ yẹn owó kẹ́ á dìde. Wọ́n ti kó àwọn checks yẹn wá ní sà, wọ́n ní kí wọ́n fi wọ́n hàn 3 million ti ship yẹn lélẹ̀. Then 11 million ti àwọn nọ́ọ̀sì yẹn ni. Owó ni. Àti pé mo ti type àwọn documents yẹn tán, wọ́n á ní kí n fi hàn bí ọ̀nà láìpẹ́ àti ìbò náà. Kí wá lè sí kéèlè tó ti ṣiṣẹ́ bí adéwé kúrú. Àfojúsọ àfimúsọ àfigbégbá ara tó ti ń ṣe náà bí adéwé kúrú. Kàrà tù yó. Ó ti sàpọ̀tù mi o. Kí ni mo ṣe sà? Gbogbo wọn kan ní ẹni ọba yọ yóò kàn dájọ́ mọ̀ màá sóò tiẹ̀ dákan màá sóò tu ní ọ́. Wọ́n dúró ọkọ rẹ fún mi tó ń sì fojú ara mi rí. Àṣé àfi lásán lásán lọ́kọ rẹ àfi tí èjẹ yọ lọ́kọ tiẹ̀. Ẹni ọba yọ bó ṣe dáa tó yìí yóò rí pé èèyàn tó pàtàkì lọ́fẹ́. Àwọn tí ọ̀dà tó ọ rárá àwọn afọwọ́ tó lé ayé wọn ṣe. Bí wọ́n ti ń lọ sí Clinton ni wọ́n lọ Amẹ́ríkà wọ́n lọ làwàhóyà èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ Jámánì ọ̀sàmọ̀ Jámánì tó wà lẹ́gbẹ̀ẹ́ Ítírì bí wọ́n ti lọ gọ̀gráfì ni wọ́n lọ Ítírì ló ń ṣe ọ́ ọmọ bá ní kọba jẹ́ ọ́ wọ́n fowó tún ní ayé rẹ̀ ṣe torí pé iléeṣẹ́ mi kan fẹ́ẹ̀ tó bí ọdún mẹ́wàá ní ìsìn tí mo ti rà pamọ́ tí pamọ́ bẹ́ẹ̀ ni irú wọn yìí ń lọ fi ọ́ ṣe ọ̀kan nínú àwọn tí ọmọ sá mójútó bẹ̀ kàmọ́ tayé tí mo lọ́rùn mi ò tó sí o sáàmà ń bá náwó mi ó ti lọ ṣètò bàbá fún bàbá. kọ́nà ọdún mi náwó tèmi náà bá mi náwó mi nàkúnà.
ọ̀rẹ́ kiri àwọn èso olówó ilẹ̀ ya jù yálà ya bàbá ẹ̀ lómi lọ kí ó làwa náà kí ló fi mí pé bọ́ ọ bá lọ bí tí o ti ṣèpàrọ̀ owó ní ìbẹ̀rù tọ́ra sí ilé sáàkù sàkàsàkà gọ́ọ̀mọ̀ kò kó lọ́wọ́ sọmọbí ìfowópamọ́ rẹ jẹ́. stop gbogbo lọ́sẹ̀ tí náà kí ló dé ẹjọ́ ẹ lọ́jọ́ ẹ fi sílẹ̀ jèrè ẹjọ́ ẹ kò ṣiṣọ́ òjò rẹ̀. ní bàbá àgbàyà ẹ fi sílẹ̀ jọ ẹjọ́ fi sílẹ̀ jèrè ẹ fi sílẹ̀ o. yẹ yọrọ dábìjọ. èyí sì wá. ẹ fi sílẹ̀ jọ ẹ fi sílẹ̀ jèrè. tó ti dá ìjọba ìbánijọ́ ìlú. bàbá òṣèré burúkú àgbàyà yìí ẹ̀yà akọ́sùnmẹ́rọ yìí ẹ̀yìn ọlọ́wọ́ gbọ́dọ̀ ṣílẹ̀ fún iṣẹ́ bá tún ní ibi iṣẹ́ ní kẹ́kẹ́ mi náà máa lè. nígbà tí Òjó Ládìpọ̀ tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí bàbá Mèrò fi máa papòdà lọ́dún 1978 Sunday Ọmọbọ́láńlé ti fira ẹ̀ hàn gẹ́gẹ́ bí Alúwẹ̀ aláwàdà. ìbéèrè tá a wá bẹ̀rẹ̀ wa nìyí báwo gan ni orúkọ Alúwẹ̀ ṣe wọnú orúkọ Sunday Ọmọbọ́láńlé? ẹ wò ó ẹ jẹ́ kí n sọ ìtàn tó rọ̀ mọ́. nígbà tí Alúwẹ̀ ń kọ́ṣẹ́ ògùn ó ní arákùnrin kan tí wọ́n ń pè ní Alúwẹ̀ lẹ́ni tó ṣe pé ìmúra ẹ̀ àti ìṣesí rẹ̀ mú ẹ̀fẹ̀ dání láìsàn kankan. ẹni tá à ń sọ yìí ni Pápílúwẹ̀ mú ìwà àti ìṣe rẹ̀. mo tẹ̀síwájú o ẹ jẹ́ kí n wá sọ nǹkan tó bí Pápì gangan tó wà níwájú orúkọ Alúwẹ̀. ẹ wò ó gbajúgbajà olórin jùjú ni the king of world beat Adéníyì Sunday Ìṣọ̀lá Adégayè tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí King Sunny Adé ló fi Pápì kún orúkọ Alúwẹ̀. báwo ló ṣe ṣẹlẹ̀ lọ́nà wo àti báwo? kílọ̀bù kan wà tí orúkọ rẹ̀ ń jẹ́ Àríyá night club tí Pápílúwẹ̀ máa ń lọ gẹ́gẹ́ bí àlejò. ní Àríyá night club yìí ibẹ̀ ni Sunday Ìṣọ̀lá Adéníyì Adégayè Sunny Adé ti fi Pápì kún orúkọ Alúwẹ̀. bí ìnagijẹ Pápílúwẹ̀ ṣe di orúkọ àtẹ̀mọ́ fún Sunday Ọmọbọ́láńlé nìyí títí dọjọ́ tòní. ẹ jẹ́ kó máa yé yín o pé kì í ṣe ipa àwàdà nìkan ni Pápílúwẹ̀ lè kó nínú eré tí wọ́n ṣe tí wọ́n fi bọ̀wọ̀ àti ní ìrántí olóògbé Òjó Ládìpọ̀ tó kú lọ́dún 1978 tí àkọlé rẹ̀ ń jẹ́ Omi ló dànù. ipa bàbá Mèrò ni Pápílúwẹ̀ kó. bákan náà kó ipa Ọ̀ṣúntúndé nínú kànnàkànnà àti Ẹkùn Alágbára. àwọn iṣẹ́ tí mò ń dárúkọ yìí kì í ṣe ipa àwàdà ní Pápílúwẹ̀ kó níbẹ̀ o. ẹ wò ó tá a bá ń sọ̀rọ̀ àwàdà ṣíṣe Pápílúwẹ̀ is a matured comedian, a natural one at it who is very distinct. kì í ṣe ìròyìn mọ́ pé Péjú Ògúnmọ́lá kọ́ nìkan nìyàwó tí Pápílúwẹ̀ fẹ́ o. orúkọ àkọ́fẹ́ ìyàwó Pápílúwẹ̀ ló ń jẹ́ Kudirat Fọláṣadé Ọmọbọ́láńlé ṣùgbọ́n tó ti dolóògbé báyìí kọ́lọ́run túbọ̀ bá wa dẹlẹ̀ fún wọn. àmín. òun ló sì bí Sókànmí Ọmọbọ́láńlé tóun náà yan iṣẹ́ òṣèré láàyò lọ́mọ. ọmọ ọdún 23 tó lóyìnbó ń pè ní 23 years ni Péjú Ògúnmọ́lá nígbà tí Pápílúwẹ̀ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó kejì. Péjú Ògúnmọ́lá sì mọ̀ nígbà náà pé Pápílúwẹ̀ ti ní ìyàwó nílé tó sì gbà láti fẹ́. ẹ jẹ́ kí n sọ ohun tí Péjú Ògúnmọ́lá bá àwọn akọ̀ròyìn sọ lọ́dún náà lọ́hùn-ún. I prefer Aluwe'S reliable promise to the vague law of any bachelor. ohun tí Péjú Ògúnmọ́lá sọ fáwọn akọ̀ròyìn lọ́dún náà lọ́hùn nìyẹn. ìwé ìròyìn ìgbà náà lẹ̀ ń wò bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. ìgbéyàwó Aluwe'S pẹ̀lú Péjú Ògúnmọ́lá lọ́lọ́run bá mi Èdùmàrè bùkún pẹ̀lú ọmọ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ayọ̀míkún. ṣùgbọ́n nǹkan tó dájú ni pé àárín Péjú àti Pápílúwẹ̀ ti ní kọ́ nínú gẹ́gẹ́ bí a ṣe gbọ́. àmọ́ nínú fọ́nrán ọjọ́ ìbí 70 ọdún 70 years tí Pápílúwẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ló rò pé arábìnrin tó ń rí nínú fọ́nrán náà kì í ṣe ìyàwó Pápílúwẹ̀ ṣùgbọ́n mò ń fi ń yé yín wípé ìyàwó Pápílúwẹ̀ ni arábìnrin náà jẹ́. àmọ́ kí n tó parí ètò yìí màá jẹ́ ká ẹ gbọ́rọ̀ lẹ́nu òṣèrékùnrin oníràwọ̀ ni Yomi Fashlanso láti fi ìdí ọ̀rọ̀ mi múlẹ̀. IPMI mo tẹ̀síwájú o ṣàṣà ní sinimá
tí olóògbé Yomi Ogunmola darí tẹ́ ò ní rí Papiluwẹ̀ níbẹ̀. Láìpẹ́ láì jìnnà màá sọ̀rọ̀ nípa olóògbé Yomi Ogunmola lórí ètò wa nígbà kan rí. IPMI mo bẹ̀rẹ̀ látòrí sinimá àṣírí ẹ̀kọ́ apá kìíní àti apá kejì. Àwọn sinimá tí mò ń dárúkọ yìí jẹ́ sinimá tí olóògbé Yomi Ogunmola darí tí Papiluwẹ̀ sì kópa nínú ẹ̀ pẹ̀lú. Mo tẹ̀síwájú o, mo dárúkọ sinimá Kòtò Ayé. IPMI kò tán síbẹ̀, mo dárúkọ sinimá Ìwọ̀fàlẹ́nu tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. Bákan náà ni màá dárúkọ sinimá Ogun Àgbẹ́kọ̀yà Lẹ̀pa Ṣáńdì apá kìíní àti apá kejì láti iléeṣẹ́ Báyọ̀wá ní. IPMI sinimá Ṣẹ̀gilọ́lá àti ẹ̀jẹ̀ àfín ìyẹn Kògidì alàkúràgbà látàgbàlá Báyọ̀wá Films and Records International ní tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. Bákan náà ni mo dárúkọ sinimá Bóòrépọ̀ tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn sinimá tí Papiluwẹ̀ àti olóògbé Yomi Ogunmola jọ darí nìwọ̀nyí. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí sinimá Ìjà Àgbà Méjì apá kìíní àti apá kejì sinimá olókìkí ni directed by Yomi Ogunmola and Sunday Ọmọbọ́láńlé. Bákan náà ni mo dárúkọ sinimá Ahọ́n. Káyé tó wá dayé home video. Papiluwẹ̀ náà ti kópa nínú àwọn sinimá tán fi sẹ́lúlọ́ìdì ya láwọn sinimá bíi Ogun Àjàyè, Ẹ̀rí Ọkàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. IPMI ẹ jẹ́ kí n tún tẹ̀síwájú kí n dárúkọ sinimá díẹ̀ lára àwọn sinimá tí Papiluwẹ̀ ti kópa. IPMI mo dárúkọ sinimá Ọpẹ́lọpẹ́ Àṣebí iṣẹ́ ọwọ́ Dèjì Adénúgà ni tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. Bákan náà ni màá dárúkọ sinimá Àfọ̀njá sinimá olókìkí ni Ẹfúnṣetán Aníwúrà ńkọ́. Bákan náà sinimá Pèrò Sọ́kọ̀ Aníkúlápó series Ìpìlẹ̀ wa apá kìíní àti apá kejì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá tí Papiluwẹ̀ náà ti gbé jáde pọ̀, mélòó la fẹ́ kà nínú ìyẹn Adépèlé, ṣùgbọ́n sinimá tí mo rántí dáadáa ni sinimá Owówùmí. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí Ìwọ ò gbọ́dọ̀ fi owó ṣàánú sinimá Owówùmí sinimá mánigbàgbé ni. Àìmọye eré ọlọ́sọ̀ọ̀sẹ̀ tọ́lọ́yìnbó ń pè ní soap opera ní ti Yorùbá àti tẹ́lẹ̀yìnbó ni Papiluwẹ̀ ti kópa, ṣùgbọ́n ẹ jẹ́ n dárúkọ méjì nínú wọn. IPMI mo bẹ̀rẹ̀ látòrí Face to Face tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí iṣẹ́ ọwọ́ AK Media Productions ni. Bákan náà ni màá dárúkọ House 22 iṣẹ́ ọwọ́ Avis Adétúnjì ni. House 22 iṣẹ́ tó lókìkí ni. Tá a bá ń sọ̀rọ̀ nípa àmì ẹ̀yẹ, ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ ni Papiluwẹ̀ ti gbà látọwọ́ City People Entertainment Award àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n èyí tó ní kìmí jù bẹ́ẹ̀ ni mo fẹ́ dárúkọ yìí. Member Order of Nigeria MON is a national award tí President Olúṣẹ́gun Ọbásanjọ́ fi dá Papiluwẹ̀ lọ́lá lọ́dún náà lọ́hùn-ún. Ṣàṣà lọ́pọ̀lọpọ̀ òṣèré ní tán ní orí ọ̀fẹ́ láti gbarú àmì ẹ̀yẹ bẹ́ẹ̀. Ẹ̀dá tó tàn pẹ̀lú ìtàn ní Papiluwẹ̀ jẹ́ tó dẹ̀ sì ń tàn lọ́wọ́lọ́wọ́, torí náà ìtàn ò lè gbàgbé wọn fún gudugudu méje tó ń ya àyà mẹ́fà tí wọ́n ti ṣe lẹ́ka múlùdùn lórílẹ̀‐èdè yìí. Tá a bá ní ká wò ó, tá a bá ní ká dárúkọ àwọn àgbààgbà nídìí iṣẹ́ sinimá nídìí iṣẹ́ tíátà lórílẹ̀‐èdè yìí láàrin ipò kínní sí ipò karùn-ún IPMI tí mi ò bá jayò pa, orúkọ Sunday Ọmọbọ́láńlé Papiluwẹ̀ gbọ́dọ̀ jẹyọ ń bẹ̀ ni. Òṣèré ọ̀sẹ̀ yìí lẹ̀ ń wò lọ́wọ́ lórí kan ní IPTV YouTube channel. Ẹ má gbàgbé láti like fídíò wa kẹ́ẹ̀dẹ̀ subscribe sí channel wa IPTV YouTube channel. Kí ni nǹkan tẹ́yìn náà mọ̀ tẹ́ ẹ lè sọ fún wa nípa bàbá wa Sunday Ọmọbọ́láńlé tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Papiluwẹ̀ Aluwe ọmọ ìyá aláró. Ẹ má gbàgbé láti drop comment yín sí comment section wa kí n tó fi fọ́nrán 70 years birthday Papiluwẹ̀ hàn yín lẹ́kùnrẹ́rẹ́. Àdúrà mi ni pé kọ́lọ́run túbọ̀ bá mi dúró ti Papiluwẹ̀ ara pípé àti àlàáfíà tó ń tọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ kọ́lọ́run nínú àánú ẹ̀ fi bá mi dá wọn sí, àmín. Ẹ lè follow bàbá wa Sunday Ọmọbọ́láńlé Papiluwẹ̀ lórí Instagram handle wọn @Sunday Ọmọbọ́láńlé. Ẹ má gbàgbé @Sunday Ọmọbọ́láńlé Instagram handle Papiluwẹ̀ nìyẹn.
títí dọjọ́ mi ọjọ́ rẹ̀ tá a tún máa pàdé lórí ètò wa òṣèré ọ̀sẹ̀ yìí tó lóyìnbó ń pè ní artist of the week. Ẹ má gbàgbé láti láìkì fídíò wa kẹ́ẹ̀dẹ̀ subscribe sí channel wa. Ẹ ṣé. Aluwe'S.